السلام عليكم ورحمة الله وبركاته. mo kí ọ àgbà tí wọ́n bá ní ṣe rọ́hìd ọlọ́run dákun jẹ́ kí a rí wọn pẹ́ mo fi wọ́n kí gbogbo òjòkó ọlọ́run má jẹ́ ká rí ara wa nù ẹ̀yin eléyìí ọlọ́run jẹ́ kó dùn wala la hawla wala quwwata illa billah. a'udhu billahi minash shaitanir rajim. a'udhu billahi من فجأة الموت. أعوذ بالله من شمتات الأعداء ومن الشيطان رجيم لعين مطرود. بسم الله الرحمن الرحيم. من كان يريد حرث الآخرة نزد له من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب. أم لهم شركاء شرعوا لهم من الدين أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله. ولولا كلمة الفصل لقضي بينهم وإن الظالمين لهم عذاب أليم. وإن الظالمين لهم عذاب أليم. ترى الظالمين مشفقين مما كذبوا. ترى الظالمين مشفقين مما كسبوا وهو واقع بهم. والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنات. والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنات لهم ما يشاءون عند ربهم. ذلك هو الفضل الكبير. ذلك
هو الفضل الكبير صدق الله العظيم. ìyá àti bàbá wọn ti ṣàdúrà. ìgbà tẹ́ ẹ máa pẹ́ kọrin ẹ bá má ka Kùránì tó bá wọn bọ̀ tó yí kí ẹ wà nínú ẹni tí mo like 1 minute. ìyá àti bàbá wọn ti ṣàdúrà. ìyá àti bàbá wọn ti ṣàdúrà lórí àfáà wa Ìmàlúláyé Alifakiru tí wọ́n ń pè lọ́sí wọ́n nírú yẹn kò dẹ́ nìkan yẹn Alifakiru tí wọ́n ń pè lọ́sí wọ́n nírú yẹn kò mọ̀mọ́ nìkan yẹn Alimautu ikú òjijì wọ́n nírú yẹn kò mọ̀mọ́ nìkan yẹn Alimautu tí wọ́n ń pè níkú Alimautu ikú òjijì wọ́n nírú ìyẹn kò mọ̀mọ́ nìkan yẹn Alimaradu tó ń pè ní àárẹ̀ wọ́n nírú ìyẹn kò mọ̀mọ́ nìkan yẹn ọgbà kí afá mo bá wọn ṣàmì mo ké Kùránì mo ṣàmì àdúrà mo ké Kùránì mo ṣàmì àdúrà gbàdúrà yẹn kó má kú síbi kan Alifadilu sí àdàbí Ọlọ́run Alifadilu sí àdàbí yoguneka àwọn náà sàbẹ wàlẹ́ ìsàlù náà sàbẹ kọ́ni ànílé àdàbí ìyá àti bàbá wọn ti ṣàdúrà ìyá àti bàbá o wọn ti ṣàdúrà lórí àfáà wa Ìmàlúláyé Alifakiru tí wọ́n ń pè lọ́sí wọ́n nírú ìyẹn kò mọ̀mọ́ nìkan yẹn Alimautu ikú òjijì wọ́n nírú ìyẹn kò mọ̀mọ́ nìkan yẹn Alimaradu tá ń pè ní àárẹ̀ wọ́n nírú ìyẹn kò mọ̀mọ́ nìkan yẹn ọgbà kí àfà mo ṣàmì àdúrà mo ké Kùránì ṣàmì àdúrà o gbàdúrà yẹn o kò má kú sí ibì kan. ẹ wá sọlú alábí kẹrin. sallallahu alaihi wasallam. ẹ bá ti fẹ́ kọrin má Kùránì jọ mi ẹ má jẹ́ Kùránì yọ máa gbọ́ ẹ lóhùn ẹ má Kùránì ká ẹ tún mọ orin kọ ẹ má fún ayé lásìkò tó yí kí mo láì kí yín ni o ẹ pẹ̀lẹ́ ṣe é ta ẹ má jọ pé àwọn ọmọ yìí náà wà lọ́nà bíi ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ ọba àmà kùn. jẹnu sí nóbì àtẹnu. èrò ọ̀bẹ àwọn tó nípàdé mi jọ mi.